kí gbogbo ilé pátápátá. Ẹlẹ́dùmarè wà pẹ̀lú yín o. Afẹ́kẹ́ mọ̀ pé ìṣẹ̀ṣe is real. Ìṣẹ̀ṣe ń bẹ. Gbogbo ẹ̀yà ara lé àgbà yín nímọ̀ràn wípé ẹ jẹ́ kí a múra sí ìṣẹ̀ṣe wa. Ẹ má jẹ́ kí ẹ̀sìn àjèjì, ẹ má jẹ́ kó gba ìṣẹ̀ṣe kù lọ́wọ́ wa, ẹ má jẹ́ kó bà ìṣẹ̀ṣe wa jẹ́. Bẹ́ẹ̀ ni èmi tí mo sọ̀rọ̀ náà ní Dr. Ifáṣeun Àkámọ̀ Pẹ̀kú láti ìlú Ọ̀tà. Ẹ lọ sí YouTube Dr. Ifáṣeun TV. Bẹ́ẹ̀ ni kẹ́sì bá subscribe, kẹ́ bá like ẹ̀. Elédùmarè ó gbé wá o. Ojú ò ní tì yín o. Ọlá yóò ní jẹ́ ti yín o. Ọlá yóò ní jẹ́ ti yín o. Obìnrin tí ajé pọjọ́ kúdà kábíyèsí mo forí balẹ̀ lọ́dọ̀ rẹ ọlọ́run ọba ojú ọ̀rọ̀ mo kí n pẹ́ fún àlejò mi òṣìbàtà mo kí n pẹ́ fún àlejò odò gbogbo ọjà àgbàlá ayé ẹ̀kú àlejò bàbá mi o ẹ̀kẹ́ olókìkí ọ̀rọ̀ àbárá rẹ̀ bí oúnjẹ. Bàbá mi èrò tẹ̀tẹ̀ aráyọ̀ mọ̀ pọ̀ o.